bẹ̀rẹ̀ láti bẹ̀ o ibi tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi àmọ́ wọ́n lè máa sọ pé kí lọ́kọ ẹ̀ ṣe fún tó fi ṣerúkọ bẹ́ẹ̀ fọ́kọ ẹ̀ tí n bá ṣe wá ṣèyàwó mi ṣé babaláwo ló yẹ kó fẹ́ kó fi ṣe punishment fún mi ìbéèrè mi fẹ́ kó bá wà lọ́kàn yín gbogbo ẹni tẹ́ bá ti wo program yìí nìyẹn lóòótọ́ nǹkan tí mo ṣe nìyẹn tí mo mọ̀ pé ó lè mú obìnrin amúyàwó mi gbogbo tí kò ní ìṣẹ̀lẹ̀ kò ní bínú á kàn máa support mi náà ni ilé ìwájú kó wá sú mi pé ó máa ga o bá a ṣe ń bọ́rọ̀ yìí lọ ìyàwó mi kò mọ̀ pé mò ń bọ́ ọmọ náà lájọṣepọ̀ èmi ni mo jábàálẹ̀ ọmọ yìí ọmọ Elizabeth yìí àti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ lọ kódà tọmọ yóò bàbá mi lájọṣepọ̀ yóò mú nǹkan ọmọkùnrin mi èmi mo kọ́ ọmọ yìí sì wúdù kódà nítorí ọmọ yìí gbogbo àwọn tí mò ń bá ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn bí àwọn nínú ìjọ àbí lẹ́yìn ìjọ mo stop ẹ̀ ọmọ yìí nìkan ni torí pé kìíní ẹ̀ máa ń gbá nǹkan ọmọkùnrin mi mú. Ẹ káàbọ̀ sórí ètò Ògbẹ́ni Tóyìn àti Show olúwa ṣe àkànṣe lórí ètò yìí ẹ wá nǹkan fìdí ẹ̀ka máa fi ti gbéyàwó tó pọ̀ báyìí lọ́mọ eré ti máa ń jẹ ẹ wò ó ẹgbẹ́ ní tẹ́lẹ̀ lọ́wọ́ mi pé àwa láńlẹ́dì ń kọ́ ibi tí àwa láńlẹ́dì mọ̀ nìyẹn o ibi tí wọ́n sọ fún mi dé nìyẹn ṣé ẹ̀zẹ̀ rí tí sítórì bá ti gùn bẹ́ẹ̀ yẹn chapter by chapter ni mo máa ń gbọ́ láti fi ṣe fídíò woman yẹn chapter láwọ̀kọ́ ó sọ pé ọkọ òun ló drive chapter ẹlẹ́ẹ̀kejì ó ní òun drive ó ní kí ló drive bí ó ti rántí ni ó sọ pé driver ló drive so ẹ wọ́n máa wá ibi tí èèyàn ti ṣe mistake mọ́ láti máa lo against èèyàn please and if you comment rubbish if you are not my fan me ní dẹ́lẹ́ mo kàn máa block ẹ̀ dànù ni because you are not following me so why are you watching my video then and if you are not following me and you are watching my video ṣó ní kókó kó máa wá sọ̀rọ̀ some of you will not like some of you will not comment you just want to watch and pick out the mistake there ó ti pẹ́ nìyí o àwọn èèyàn gba tiẹ̀ o you want to come against that person abi so if you want to comment tó bá ti wo fídíò mi tán comment and if you see any mistake there bí a kò mú lọ lé kó lọ jẹ́ enough ẹgbẹ́ bí mo ṣe ń sọ lọ ẹ̀ṣẹ̀ tí mo ṣe ìyàwó mi nìyẹn tí mo rò wó lè wò ó láti pé òun fẹ́ fi punish mi àmọ́ ṣé bí kó lọ fẹ́ babaláwo ni ẹ̀yin náà fọ̀rọ̀ sírò ara yín wò ọmọ Elizabeth yìí wà ní ọjọ́ kan ọmọ ìwà ànulé pẹ̀lú mi bá a ṣe máa ń ṣe èmi ò mọ̀ pé wọn ò tilẹ̀kùn ọ́fíìsì mi ó láyé pé ọmọ ìbẹ̀rẹ̀ ó fi nǹkan ọmọkùnrin mi ṣeré ó gbé sẹ́nu ó bẹ̀rẹ̀ sí ní mú ó bẹ̀rẹ̀ sí ibi abẹ́ ibi tébù yẹn ìyàwó mi ṣílẹ̀kùn ó wọlé gbèsè ìyàwó mi wọlé ẹ̀rù bà mí ó ní kí ló dé kò wo abẹ́ tébù mi àmọ́ ṣe nǹkan tó bá ṣe nǹkan burúkú ó máa tó nǹkan tó ń ṣe ò dáa bẹ́ẹ̀ ìyàwó mi rọ ọmọ yìí o bóyá kò rí o èmi ò lè sọ o mo sáà mọ̀ pé ìyàwó mi ní kí ló ṣe ń tẹ́ fi ń gbọ̀n báyìí daddy what happen to you ṣé kò bẹ́ẹ̀ ń sick mo ní mi ò sick kó bá mi lọ mú nǹkan kan báyìí wá kó tó dé padà ṣé bóyá kí ní kó ọmọ yìí máa lọ ni mi ò ní ó lọ o ó dẹ̀ pé ọmọ yìí gangan ni Sátánì rán sínú iṣẹ́ ìránṣẹ́ mi ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo tún rò pé bẹ́ẹ̀ ìyàwó mi ká mi tí mi kó tó dé pé ọmọ yìí lóyún àṣírí tú síta ẹlẹ́ẹ̀kejì ní ọjọ́ kan báyìí mo sẹ́yìn mẹ́sẹ̀jì sọmọ yìí mo ní kó wá bá mi màá gbé ní mọ́tò èmi àti ẹ̀jọ̀ máa jáde yes ìyàwó mi ò dẹ̀ ní béèrè because ìyàwó mi trust me when it comes to that Elizabeth ìyàwó mi mọ̀ pé mo ń bá àwọn obìnrin míì lájọṣepọ̀ nínú church o ó mọ̀ o àmọ́ ọmọ Elizabeth yìí ó lè fi ògùn ẹ̀ gbárí pé ìyá ọkọ òun ò dẹ́rù kan bẹ́ẹ̀ yẹn wò ṣùgbọ́n ọmọ yìí ṣe dé mo ní kó wọnú mọ́tò pé à ń jáde ọmọ yìí dẹ̀ wọnú mọ́tò ó sọ fún yàn pé mi àti àwọn àtọmọ ẹjọ́ ń jáde pé àmàdé àmàṣe nìkan ibi báyìí là ń lọ ọ̀tọ̀ níbi tí mo dẹ́rùkọ fún ìyàwó mi pé ibi tá à ń lọ yẹn wọ́n ṣe church program ìlú máa kọrin ọ̀tọ̀ níbi tí mo lọ bí mo ṣe ń lọ ibi tá wá lọ yẹn àwa pàdé ẹnìkan tó mọ ìyàwó mi ń bẹ̀ ìyẹn wá kí mi pé kí ló wá ṣàdúgbò ìkíní kan bí tá a dé wà ìtòsí hòtẹ́ẹ̀ tá máa ń lọ ni so ẹni yẹn jẹ́ kó yé mi pé òun fẹ́ rí mi ó pè mí sí ẹgbẹ́ ibì kan ó ní ọmọ yìí òun ti máa rí pẹ̀lú mi tipẹ́tipẹ́ o
ó ní kò ní pè kí kò ní dá kí ìyàwó mi mọ̀ pé ọmọ yìí tó ìyàwó mi láìkì tó máa ń mú bí ọmọ yìí pé mò ń bá alájọṣepọ̀ mo ní no ó nílò ó ní dáàdì mi ò ní kẹ́ ágìl nǹkan tí mo mọ̀ ni mò ń sọ ẹni tá à ń sọ ìbí ọ̀rẹ́ ìyàwó mi tọ́jú close dáadáa ó ní nǹkan tí mo mọ̀ ni mò ń sọ ó ní ẹ máa bẹ ọmọ ìyàwó yóò mọ̀ ó ní ìyàwó yín dẹ̀ mọ̀ o àti ṣeun ọjọ́ yìí mo feel bad like first time tí mo kọ́ máa feel bad ẹgbẹ́ tí mo ti ń bọ́ ọmọ ìlájọṣepọ̀ nìyẹn mi ò lè dúró mọ́ mo ní kọ́ ọmọ ìjẹ́ ká máa lọ a lọ sí church padà ìyàwó mi pé bí àlọ́ mọ́ ni mo ní wo àtúnyàbò mí ní kíní kan ìyàwó mi ò kí bíbélì rẹ̀ ẹjọ́ púpọ̀ jù mo wọlé mo lọ jókòó ìgbà tí mo lọ jókòó mo ń wò pé bó ti mo ṣe sọ ìyàwó mi ò ní sọ fún ìyàwó mi báyìí àmọ́ Yorùbá kò sọ fún un bí ó dẹ̀ sọ fún létà mi ò mọ̀ o ìyàwó mi ò bí mi léèrè o ìyẹn lọ bẹ́ẹ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìgbà tọmọ ìwà lóyún ta ló fún ẹ lóyún ó ń béèrè lọ́wọ́ ẹ̀ kò sọ pé òun lóyún fún mi o kò sọ pé òun lóyún fún mi irú ọkọ ẹni pé òun fẹ́ bímọ fún mi báwo ló ṣe máa bímọ fún mi báwo ló ṣe máa bímọ fún mi irú ọkọ ẹni yẹn torí mo promise pé màá fẹ́ ọmọ kékeré lọmọ yìí ṣé báwo ló ṣe máa bímọ fún mi àǹtí Ṣeun ọmọ yóò sọ fún mi pé òun lóyún o nígbà tí àwọn parents lọ bá ìyàwó mi pé ọmọ tó ń use mọ́ yìí ọmọ yìí sì lóyún àwọn jẹ́ ń bí léèrè kò sọ̀rọ̀ ìyàwó mi béèrè lọ́wọ́ ẹ̀ ó sọ fún ìyàwó mi pé mi ni mo fún òun lóyún ó dàbí àlá lójú ìyàwó mi wá bá mi ọmọ yẹn sọ pé ẹ̀yin lọ fún òun lóyún ṣẹ́yìn àti Elizabeth jọ ń ṣe nǹkan wá pọ̀ ni bí mo ṣe ń wo ìyàwó mi ni irọ́ ò ṣe é pamọ́ ló ti jẹ́wọ́ fún ìyàwó mi èmi kò mọ̀ pé lóyún ẹnu ìyàwó mi mo ti mọ̀ pé lóyún tí bá mọ̀ ní ṣé màá ti mú lọ àmọ́ àwọn tó lóyún tí mo lọ ṣẹ́yún rí mo bá bẹ̀ ìyàwó mi kó jọ kó jẹ́ ká ṣẹ́yún ìfọmọ mi iṣẹ́ mi ti sọ kò sí sọ fún àwọn parents ó ní kò tí ì sọ fún wọn pé òun nìkan ló jẹ́wọ́ fún àwa pé ọmọ yìí ìyàwó mi gbà pé ká ṣẹ́yún fọmọ yìí nígbà tá a sùn tá a máa jí ìyàwó mi pè mí pé òun fẹ́ ká ṣẹ́yún fọmọ yìí o wípé tá a bá ṣẹ́yún fún tọmọ ìbá lọ kún kọ́ ó ní ìyàwó mi jẹ́ kó yé mi pé ọmọ kan oṣù náà ni òun bí láyé lọ́run tọmọ ìbá lọ kún kọ́ kí náà máa sọ wọ́n ní pé kìnnì kankan àṣírí máa padà tù wípé kí má yẹ ká ṣẹ́yún fọmọ yìí o ó ní ọ̀rọ̀ yìí máa dàbí ẹ̀sìn ó ní dádì ẹ má wọrí gbogbo tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí Ọlọ́run mọ̀ sí máa dúró tì yín ìyàwó mi sì dúró tì mí ó máa dúró nígbà tí wàhálà dé gan tó pé àwọn ìyá àwọn ọmọ yìí ìyàwó mi lọ ń bẹ̀ wọ́n pé kàn jọ ká má bàa sẹ́rànṣẹ́ jẹ́ mọ́ òun lórí kàn jọ pé ara nǹkan tí àwọn ìrìnàṣẹ́ Ọlọ́run máa ń fèsì nìyẹn ìyàwó mi ló dúró ó dúró gojú àwẹ̀ ńkọ́ ìyàwó mi máa ní pé yá dáàdì ẹ jẹ́ ká gbàwẹ̀ léni o torí ogun kìíní yẹn o ẹ jẹ́ ká ṣe kíní kan léni o ṣe wọn kí mo sọ fún yín pé pásítọ̀ ti bímọ kan tẹ̀tẹ̀lẹ̀ kó tó fẹ́ wúmà yìí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé pásítọ̀ ti bímọ kan tẹ̀tẹ̀lẹ̀ so ìyàwó mi ní ká máa gbàwẹ̀ a máa gbàdúrà just because a fẹ́ kí ìjọ tú yẹn ló mọ bóyá ṣe tó pé àwọn ìyá ọmọ yìí wọn kúrò ní church ọmọ ìdí ẹ̀ fi bí wọn ọmọ ìbímọ gan ọ̀dọ̀ wa ló wà anybody ò mọ kankan àfọwọ́n àfẹ́rẹ́ ìyàwó mi yẹn ló ó fẹ́ funra wípé èmi ni mo lóyún yẹn ọmọ ìyẹn pé ara o pé kò mẹ́ni tó fún lóyún kíní kan aṣáàkọ́bẹ̀ tọmọ ìfi bímọ nígbà tọmọ ìbímọ ìyàwó mi ló ń tọ́jú ẹ̀ ìyàwó mi gẹ́gẹ́ ló ń tọ́jú ọmọ yìí padà sí school ẹ̀ padà ó wà lọ́dọ̀ àwọn òbí ẹ̀ padà ìyàwó mi ló wá ń tọ́jú ọmọ yìí ló ń gbé ọmọ ló ṣe everything fún ọmọ yìí ṣé ìyàwó bẹ́ẹ̀ yẹn tó ṣe gbẹ̀ fún yàn àti àgbò wọn ló wá lọ fẹ́ babaláwo kí ni nǹkan tí babaláwo bá sọ fún irú preach wo ni wọn bá preach fún ẹni tó lè dúró tì mí nígbà tí mo fèsì ṣòro ìyẹn lọ bẹ́ẹ̀ àwọn nǹkan míì tí mo máa ṣe ìyàwó mi á kọ́ sọ pé dádì kò yẹ kó máa lọ báyìí bẹ́ẹ̀ ṣe yìí àmọ́ ṣàdédé ni díkì kan ṣẹ̀ṣẹ̀ dé church wa Mr. Ṣẹ́gun òṣìṣẹ́ ìwé ìròyìn ni wọ́n gbogbo nǹkan a fẹ́ ṣe press ni o a fẹ́ ṣe nǹkan church wa ni o àwọn nọ́mbà wa gbé jáde ara ìyàwó wọn ò yá náà fi dé church wa Ọlọ́run dẹ̀ ṣe ara ìyàwó náà wà òkè díẹ̀ àmọ́ lẹ́yìn ọdún kò tí àwọn wà òkè ìyàwó ń padà kú ìgbà tí àwọn wọn kú ìyàwó mi ló ń take care máa yìí ìyàwó mi máa lọ síbẹ̀ tó wọ́n bí ọmọ méjì ó máa take care àwọn ọmọ wọn ó máa lọ síbẹ̀ ó máa lọ ó fi máa yìí gan ìyàwó mi ló máa lọ wojú ó máa lọ take care wọn Mr. Ṣẹ́gun mo trust wọn débi pé Mr. Ṣẹ́gun kì í ṣe ọkùnrin oníbàlàbàlà ìyàwó mi ló máa take care ọmọ wọn ló máa lọ síbẹ̀ ọmọ náà máa wá sí church báyìí náà máa wá sí church báyìí náà máa ń fún wa ní nǹkan ó dé máa ràn kó wá fún ìyàwó mi bíi gift gẹ́gẹ́ bí wípé òun